there's this trending series on MOHBAD's case or issues, and there have been so many episodes as championed by VDM. So I bumped into Adura because I noticed that in all the episodes, I've not seen Adura, who is said to be one of the people who are inside with MOHBAD on the day. Who I haven't interviewed is MOHBAD's wife, MOHBAD's brother, Adura, and MOHBAD's cousin, Darusha, who was in the house. But of course, MOHBAD's wife, Adura, and Darusha would not come for the interview. As I bumped into him and he said he's available to speak, I decided to seize the moment. I immediately messaged VDM inbox on if he's interested in Adura, but then no answer coming yet. So I understand maybe that time difference for 28 notes, maybe very occupied for VDM. So I decided to quickly seize the moment because I don't want this opportunity to fly by. So I have Adura now. It flows better in Yoruba language, so we'll be mixing it, Yoruba, Pidgin, English, possibly. So just come along. Adura, how have you been? Thank God, sha. Okay, so kí ló dé tí o tí sí nínú video? So o ṣorí àwọn video tí video ń ṣe? Yeah, mo ra wọn kan sí song. Because ó dà pé ìwọ nìkan ló ti sọ̀rọ̀ níbẹ̀ torí ẹ̀ mo ṣe ní kí n di ẹ mú báyìí. Yeah. Ṣorí pé bí interrogation mo fẹ́ ṣe báyìí. Kí ló ṣẹlẹ̀? Kí ló tó David tí o ti lọ sọ̀rọ̀ pẹ̀lú video? Yeah, number one, could reach out to me. Are you sure? Yeah, sure. Because I was asking him, Timba eventually get there. Why not? Early bureau could reach out to me. So model, so come follow bureau, I'm lo buy any corner where from. So could send anybody to reach out to me. So Date wo lọ join gangan náà? September 10th. 10th. Yeah, that was sure. Okay. So báwo ni atmosphere yẹn ṣe rí? How did it look? How did you all go? What happened? How did you return? Yeah, first of all, September 10th, I need show ní Korodu. Okay. So I go crew immunization. I lost it. So I need show ní Korodu to jẹ́ pé obi ko ba lo host. Lowest, okay. The general. So about that one later just crew immunization. But I move probably. So but I did show. See I perform. Everybody say wow okay. That she go necessary things that she. So but I just put a my move. I want to try to draw this Zlatan because at the Zlatan show. Okay. So MOHBAD pick a draw the key. Everybody will college move back up. Okay. So but I draw this Zlatan see and try to draw the because MOHBAD low perform before Zlatan. So okay. I draw the. So but this one time I be perform. Go to perform from all our boys can see or one. The one that I'm trying to fake goal on MOHBAD. So MOHBAD trying to make everybody calm down. My phone. So everybody want need different Prado. You want need Prado auto MOHBAD at. So when she Prado con like below? No, like two Prado. Two Prado. Okay. Yes. So if you want need second Prado, MOHBAD want need second Prado. Pẹ̀lú ìyàwó pẹ̀lú. What I pay when the prime boy wa? You think MOHBAD one the prime boy wa? You boy. are in the second Prado. Okay. But you know at the prime boy spending at the like two more people share of one bed. So if you want in second Prado here, like at the perform to our turn. Okay. And draw this waiting for Zlatan. So prime boy over Bamni in the second Prado. Like over Bam, do you him Bam so like and to say I mo pe God no te gbon kan to so gbon kan ni pe kò fi mi lẹ̀. So mi mọ̀ pé bí angry yẹn tí mo fi bá sọ̀rọ̀ ẹ tó fi lọ bá MOHBAD ni mo kan tó lọ sọ fún. So mo ṣá mọ̀ pé kí ló ṣẹlẹ̀ mo yẹ bọ́lẹ̀ kúrò nínú Prado yẹn nìyẹn. So Darusha fẹ́ lọ gba cash fún àwọn mọ́tà tí ó wà pẹ̀lú wa. So mo tẹ̀lé Darusha lọ gba cash yẹn. Okay. By the time tá máa fi dé lẹ́nu sísí tá máa fi dé mo gbọ́ pé prime boy ti bá MOHBAD jà. Lẹ́nu pé 5 minutes ká sáré lọ́sìn lọ sáré bá yẹn jà kí ló ṣẹlẹ̀ mo jẹ̀bi lọ́wọ́ ẹ̀gbọ́n mi pé kí ló ṣẹlẹ̀ ó ní punch òun punch ẹ̀kẹ́ ìdẹ̀ tí wọ́n pé wọ́n bleed. Ó ní MOHBAD ní pé prime boy punch òun. Yeah, so àwọn tó dẹ̀ wà ní mọ́tò like mo ṣì bá CY àti àwọn kìnìún ní mọ́tò so CY try láti sọ pé
prime boy wà at fault pé kíní kan kò wà at fault kẹ̀ but òun ṣáà sọ fún mi pé prime boy portion so mo tẹ ọkọ lọ bá prime boy pé ṣé ayé ẹ bá jẹ ní àbí mo ṣáà para fún pé why tó máa fi ṣe bá fún ẹni ìmọ̀ àti ẹ̀ṣá àjọ ní ìṣúná lálẹ́ ọjọ́ yẹn tí mo ṣáà bá fà lálẹ́ ọjọ́ yẹn so ẹsẹ̀kẹsẹ̀. ìwà àti prime boy náà ẹ bára yín jà ńjọ́ yẹn. bá jà lọ́jọ́ yẹn tí mo ṣáà lè lọ sórí stage pé why tó máa fi ṣe ìgbọ́n mi lè ṣe bá so ẹsẹ̀kẹsẹ̀ tí mo máa fi táṣà. kí ni prime boy wá ń sọ fún ẹ̀yin response. kò bá mi sọ ọkọ̀ sọ́jọ́ yẹn ó ti yá ẹ̀dúró bó ṣe ń rí àti mo pé. are you sure. yeah sure ẹ̀dúró bó ṣe ń rí àti ìgbà tó wá bá mi náà nǹkan tó sọ mi ò gbọ́ ìtẹ́ mo ṣe response sí normally pé why tó fi máa bá mi bá. so ẹsẹ̀kẹsẹ̀ tí èmi ṣe gbogbo kí nìyẹn tí mo bá fún pé why tó máa fi bá ẹ̀gbọ́n mi jà ẹsẹ̀kẹsẹ̀ yẹn báyìí àti ìwúlẹ̀ dúró gan mọ́ gbogbo ajẹ́ move kúrò ní show yẹn like. but wọ́n ní Mohbad ti ní injury as of that time. ó ti ní injury but injury yẹn wọ́n ní pé ó fẹ́ pọ́ǹṣì prime boy padà tó fi lọ gba glass tó fi ṣẹ̀ṣẹ̀ ní ọwọ́ so àṣà try láti. má bínú kẹ́ tó dé show ńjọ́ yẹn ṣé o notice bóyá ẹni rancor wà láàrin Mohbad àti anybody nínú mọ́tò. Yeah, first of all mo sọ pé èmi wà ní second prado mi ò sínú. bọ́kọ́ tó kúrò lé ńkọ́ akọ́kúrò lé kò sí any argument láàrin anybody kò sí nǹkan tó ń fàbọ̀ láti ilé. kò sí any issue kankan. so bàtà dé máa dé show tí a ti fẹ́ máa move tí gbogbo issue yẹn ti ṣẹlẹ̀ tí mo ti lè délé bàtà máa délé ọwọ́ ẹ̀ tó ń bleed yẹn ó ti stop díẹ̀. so bàtà máa délé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń show gbogbo àwa ní pálọ̀ àtún chára ti put in pé why ti prime boy máa fi ṣe bẹ́ẹ̀ ṣe báyìí everybody wá jẹ́ lọ sùn àwọn tó lọ sí. prime boy yóò tẹ̀lé yín padà sílé wa cause ó jẹ́ ká máa mọ̀ pé prime boy pé òwò bá ṣe mọ́sẹ̀ pé nǹkan tó bá òun fà ní ìbẹ̀rẹ̀ cause ó ń dùn mí gan pé ó sì ń bínú yẹ cause èmi gan mo wá sọ pé ó ń dùn mí gan pé síìnì tó ṣẹlẹ̀ sí ni pé mo kàn fẹ́ lọ sáré tẹ̀lé èèyàn gba káàṣì pé cause èmi mọ̀ pé wà secure ní mọ́tò kò bọ́lẹ̀ so ká lè gba káàṣì fún àwọn ọ̀tá yẹn kó máa so gbogbo iṣu yẹn lè sáré ṣẹlẹ̀ so bàtà lè máa délé everybody wà nínú everybody lọ sí. gbẹgbà tẹ fi máa padà dé tẹ gba káàṣì yẹn dé àwọn tẹ fẹ́ settle yẹn ṣì wà ń bẹ̀. ó ṣì wà ń bẹ̀ yẹ. gbogbo wọn dẹ̀ rí sí nìyẹn. ó rí sí nìyẹn sure ó rí sí nìyẹn so ó settle gbọ̀n tó fẹ́ settle yẹn gbogbo ajẹ́ move kúrò ń bẹ̀. ok gbàtẹ́ wá délé. yẹ gbàtà délé gbogbo àwọn ànípalọ̀ so àwọn tó yọ lọ sókè but èmi Mohbad àti like few people àṣewà ń sálẹ̀ aṣọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ for like some minutes everybody jẹ́ lọ sínú room yeah àti wà ní Monday because àti Sunday la lọ show àti wà ní overnight so ìgbà tó máa di Monday. gbogbo time tá à ń sọ yìí tẹ́ fi padà sílé yẹn bí time tẹ́ fi parí show yẹn bọ́ sí what time. mi ò lè rántí time ìbò àti wà Monday. ok ó jẹ́ midnight. yeah midnight àti wà ní Monday second day. ok so ìgbà tá máa délé tó wá di ìgbà tí everybody máa jí ní àárọ̀ ọjọ́ kejì ó complain lọ́wọ́ yẹn pé òun jẹ́ máa nídìí kí nọ́ọ̀sì òun kò sọ ní personal nurse tó máa treat ẹ̀ pé òun máa nídìí nurse tó máa treat òun so ìyàwó ẹ̀ ló ní contact nọ́ọ̀sì yẹn ó pe nọ́ọ̀sì yẹn lọ́nà pé nọ́ọ̀sì wa ní pé òun wà níbi báyìí òun ò nílé wà ní Monday yẹn so àwọn pé Mohbad jẹ́ ní kọ̀tẹ́ pé kò láì kó máa lọ sí hospital so ó prefer pé kí ni kò wá treat òun rẹ̀ so ìyẹn Monday yẹn aṣáájára ti get nurse so wá ní ọ̀rẹ́ spending tó jẹ́ ọ̀rẹ́ náà ìyẹn wá nípa àwọn ní nurse tí òun lè pè wá àwa ni pé yá pè wá náà pé wà fàtí pé ẹni tí I expect kò wá kò yá pè wá so bóyá chaati ìyẹn náà wà ìyẹn wá ní pé òun lè wá ní Monday mọ̀ kó máa tó Tuesday so ibi tí gbogbo oríṣi yẹn kọ parí sí pé àti expect second nurse every Tuesday bẹ́ẹ̀ so kò dẹ̀ sí issue kankan tó ṣẹlẹ̀ ní Monday everybody wà okay so Tuesday yẹn wá jẹ́ ọjọ́ tí ilé á pé 5 months àwa nílé so à ń ṣe láti dáná everybody wà happy pé everything so èmi wà downstairs tí nọ́ọ̀sì yẹn fi dé nọ́ọ̀sì yẹn dé ní ó ti súnmọ́ ọ̀sán mi ò lè rántí time yẹn mọ́. That's Wednesday. That's Tuesday. Yes. Yeah, that's Tuesday. So Tuesday ni nọ́ọ̀sì yẹn dé but nọ́ọ̀sì máa dé èmi wà ní downstairs mo wà kitchen because ìmọ̀ àti ìyàwó náà lájọ máa ṣe oúnjẹ náà most times èmi gan máa ń ṣe oúnjẹ gan gbà mí
so èmi àti làjọ wá kitchen but nọ́ọ̀sì yẹn máa dé Mohbad wà nínú rúùmù ìyàwó ẹ̀ it was like 2 rooms lòun ní lókè so inú rúùmù ìyàwó ẹ̀ tó ń wá ẹ̀ but nọ́ọ̀sì máa dé a ní láti transfer òun láti inú rúùmù ìyàwó ẹ̀ lọ sínú rúùmù tiẹ̀ kán lè gba treatment so ìyẹn nọ́ọ̀sì spending nọ́ọ̀sì spending so ó láwọn àfẹ́sí òjò kan tó rọ̀ mọ́ ojú ní ọjọ́ yẹn so ìyẹn la kọ́kọ́ clean omi yẹn tí nọ́ọ̀sì yẹn fi wọlé ṣùgbọ́n tí nọ́ọ̀sì máa dé èmi kọ́ padà wá sí sálẹ̀ but tí mò ń ṣe lọ́wọ́ ní kitchen òun lèmi lọ́ọ́ ṣe lọ. went back to cooking. so like some minutes bá mi kò gbáriwo lókè ni like ó ti máa láti máa wọ bí àbí 10 to 15 minutes mi kò gbáriwo lókè orúkọ mi kí ló ṣe eré tí máa sá lọ sókè pé mo bá dín lẹ́lẹ̀ pé kò lè sọ̀rọ̀ tó bá fẹ́ ṣe nǹkan ọwọ́ ló fi struggling to communicate. mo bá nínú pé kí ló ṣẹlẹ̀ mo ti ṣáà láti sọ pé abẹ́rẹ́ òun fún lábẹ́rẹ́ pé kíní kan abẹ́rẹ́ kẹ̀ mo bá lè ṣáà. bọ̀ kò ṣe bẹ́ẹ̀ kó tó gba abẹ́rẹ́ gbogbo tó fi gba abẹ́rẹ́ yẹn ò tí ju bí how many minutes. kò tó 20 minutes. lẹ́yìn tó gba abẹ́rẹ́ tán. lẹ́yìn tí nọ́ọ̀sì dé tí nọ́ọ̀sì lọ sókè. mo fẹ́ mọ time interval lẹ́yìn tí ó gba abẹ́rẹ́ àti time tó fi react sábẹ́rẹ́. ìgbà tó gba abẹ́rẹ́ èmi ò sí ń bẹ̀ wọ́n tẹ́mi kọ́ lè tí wọ́n ti kúrò ń bẹ̀. wọ́n tẹ́mi kọ́ lè sọ pé ìgbà tí nọ́ọ̀sì yẹn dé oríṣi ìpọ́njú 20 to 30 minutes mo fi gbọ́ ariwo lókè tí mo lè sáré lọ sókè ṣùgbọ́n tí mo sáré lọ sókè mo bá lẹ̀lẹ̀ ó ṣáà ti sáré fún mi bọ́ ojú ẹ̀ tó yẹ sọ́wọ́ tó ń náwó sómi pé ó fún mi bọ́ ojú ẹ̀ ó náwó sí cos kò lè sọ̀rọ̀ ìdílé bó ṣe ń ṣe pé kí wọ́n máa struggle kò lè sọ̀rọ̀ mo ti sáré struggle mo gbé padà lọ sínú rúùmù tàti kó wọ nínú rúùmù ìyàwó ẹ̀ tó jẹ́ second room àgbé padà lọ sínú ẹ̀sìn ẹ̀sìn pé kí sì sáré fẹ́ sí díẹ̀ so gbogbo kí nìyẹn ara mi gan tẹ̀ gbá mọ́ mọ́tò ẹ̀jẹ̀ ní iṣu tí mẹkáníìkì ń ṣe lọ́wọ́ so nínú láti sọ pé mo gbọ́dọ̀ sáré struggle get another motor tí ọkọ̀ gbé lọ sí hospital so ibi tí mo tẹ̀lé sáré wọnú street pé kí n tẹ̀lé bí àwọn tẹ̀lé pàdé káàbù àbí anything by the time tí màá fi dé padà báyìí mo ti rí pé wọ́n ti ń gbé bọ̀ àti nílé wọ́n ti ń gbé bọ̀ bọ̀ àná kí ló ṣe ọṣà níbi mọ́tò kan ti wá pé ká máa gbé lọ sí hospital àdẹ̀wọ̀ ní mọ́tò báyìí gbé lọ hospital báyìí like after like 15 minutes ọ̀ṣà yẹ ká wọnú ibi tí mo bá dé wá dókítà kan wá ní pé ẹ̀ta gbé wá. gbogbo time tí ẹ fi gbé lọ yẹn ó wà nù mọ́tò pẹ̀lú bó ṣe ń gbé lọ. wà nù mọ́tò even the traffic wà á ní láti transfer sórí bike. Okay. Because mọ́tò traffic pọ̀ ní ọ̀nà chidi yẹn so a ní láti transfer sórí bike ní ọ̀ṣà náà wò ṣáà gbé sórí bike láti gbé dé hospital. gbogbo time yẹn ó ṣe ń respond. time yẹn kò respond but ó ṣì ń breathe like kò sọ̀rọ̀ but ó ṣì ń gas kò sọ báyìí máa gbé dé hospital yẹn wá for like 20 minutes àṣewà ní hospital yẹn wọ́n ti kẹba. as of the time tẹ gbé dé hospital ó ṣì ń mí. kò tí nǹkankan tí ó ṣì ń gbọ́ kò sọ̀rọ̀ mọ́ kò sínú mọ́tò náà láti ń ṣá láti bá anybody wá sọ̀rọ̀ àti gbé hospital yẹn bá ẹ ṣáà gbé lọ sínú room kan for like 10 minutes 15 minutes 20 minutes àgbẹ̀ anything doctor kọ́ ṣe wá ní ẹ pé ẹ̀ńtàgbéra ó ti kú kẹ̀ ń dàbí fíìmù pé ẹ̀ńtàgbéra sísè ti kú bí lára àkọ́kọ́ ṣe pé ẹ̀gbọ́n wa kọ́ nìyẹn ìyẹn ló kọ́ tó sáré wá pé lọ́sẹ̀ tó bá wò ní tí òun fílẹ̀ mọ́jú ẹ̀sọ́ kó ti kú àgbé lọ sí hospital bòmí báyìí gbé lọ sí hospital bòmí nìyẹn the same thing tí wọ́n sọ fún wa ní first hospital wọ́n ní wọ́n sọ fún wa second hospital. ok hospital àkọ́kọ́ wọ́n ṣe admit ẹ̀ wọ́n sapá they tried something but they now announce pé àwọn sorry it was at the second hospital àtẹ̀gbéwọlé gan ní not rejected àti ta ló ti confam pé lẹ́yìn. okay so hospital kan issue statement clarifying that pé he was brought in ṣé first one ni. that is second hospital. second hospital ló clarify pé brought in dead. okay the first hospital did not even say anything. tí tó fi ṣàkókò ṣe nǹkan táwọn fẹ́ ṣe. no I'm referring to there's a statement on social media. One hospital said
it was brought in. Yeah, that is second hospital. That is the second hospital. There's no statement from the first one. No, there's Okay, no okay. statement. I just So want to be second sure. hospital not to now. Mo fẹ́ wá sure pé kò ń ṣe first hospital ló sọ pé brought in. No, second hospital. Second hospital, okay. Second hospital. Okay. So what is second hospital no ma sọ pé ẹni tá gbé wá Àwọn náà confirm ẹ. àwọn náà irọ́ pé irọ́ ṣe everybody ṣáà so no choice àkọ́kọ́ tí ọkọ̀ gbé lọ sínú ẹni tó mú tí ọkọ̀ lose memory pé irọ́ ṣe pé ọwọ́ yìí kankan ṣe mọ́jú náà ṣe tó ní injury lọ́wọ́ lásán ló kọ̀ sáré kú just like that irọ́ ṣe so èmi gan mi ò mú fún mi gan kún un lé cause mi ò expect nǹkan tí as in orí mi kọ̀ sáré full of pé irọ́ ṣe just like that báwọn ìṣe bí wọ́n ṣe ń kú nìyẹn ni so aṣáájú láti gbé sínú mọ́tò cause mọ́tò mi pé mo sọ pé wọ́n ṣe mọ́tò ẹ̀ lọ́wọ́ ìlú tàǹtà máa fi gbé padà yẹn ẹni tó ṣe mọ́tò yẹn òun gan ló pè wá padà pé mọ́tò yìí ti wà ready mọ́tò yẹn náà la fi padà wá fi gbé wá padà wá sílé báyìí máa gbé wá sílé àkànfààn pé òótọ́ máa ní wọ́n ti ń gbé òótọ́ báyìí so alára ṣáà. So ẹ sùn the same room. No, sùn the same. Ta ló sùn same room mọ́jú pẹ̀lú anyway kò ní matter mọ́ because èmi ní room tèmi sùn ẹ ṣe rí next morning now. Èmi ní room tèmi sùn òun ní like 2 rooms kan fún ìyàwó ẹ̀ kan fún ẹ̀yin. So òun sùn tiẹ̀. Òun sùn ti ìyàwó ẹ̀ mọ́jú. Ó sùn ti ìyàwó ẹ̀ mọ́jú. Okay. So room tiẹ̀ kò sẹ́ni bọ̀dẹ̀ tó sùn mọ́jú. So pause. Sorry about that distraction. So we'll continue. Ó ní ó sùn ọ̀dọ̀ Wùnmí ló sùn mọ́jú but as of àárọ̀ ọjọ́ kejì he was still okay. Ó ṣe wà alive. Kí nurse tó dé. Bí ẹ time wo ni nurse dé? Time tí mo ti dé. Ṣé bí àárọ̀ ni àbí ọ̀sán? Ọ̀sán. So at least between ìgbà tó jí láàárọ̀ àti ọ̀sán should be around 6 hours or so. Kí nurse tó dé from morning till almost 6 hours. Okay. So fast forward ìgbà tẹ́ wá gbé padà sílé. Ìgbà tá gbé padà sílé kò sí dáàdì kò sí mọ́mí gan lè àwọn táwọn ilé àwọn àtàjẹ́ kú normalization ọ̀pọ̀ náà làwọn ilé so bàtà máa délé aṣáájá láti ilé dáhùn sí pálọ̀ tí àwọn ọ̀rẹ́ máa fi lè mí gan mi ò tẹ̀lé pẹ́ ní bọ́ọ̀dì mi ò tẹ̀ wọ́n tí fóònù mi gan wà that time mi ò tẹ̀ reason mi kàn ṣáà reason pé lẹ́nu sísè pé ṣé ń jó kékeré náà ló máa kò jẹ́ kí wọ́n lọ bẹ́ẹ̀ so àwọn tó kọ̀ tẹ̀ wá máa ń rí ni pé tẹ́lẹ̀ kò sick kò ṣe anything kò sick ẹni tájọ tó lọ show ní Sunday kò sí anything tó ṣe. Àwọn controversies tá à ń gbọ́ because blame fẹ́ máa lọ bí lọ́bẹ̀ yẹn kí ló yẹ tán máa sáré sí kí ló yẹ tán máa ṣe but nǹkan tí mo gbọ́ tí bàbá sọ nígbà tí VDM interview wọn bàbá ní gbà táwọn máa débẹ̀ wọ́n ti embalm láti ibi tẹ́ ti tẹ́lẹ̀ ní pálọ̀ yẹn sọ story embalmment. Báyìí tẹ́lẹ̀ sí pálọ̀ yẹn ó ní brother kan Darusha lórúkọ so òun ní ó mú suggestion. Má bínú kí lórúkọ ẹni tí o tẹ̀lé lọ gba cash. Darusha the same Darusha okay ọ̀yá mọ̀ ń gbọ́. So òun ló ní pé báyìí tẹ́lẹ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí dájọ́ náà ní past báyìí pé nǹkan táwọn ṣe lélẹ̀ pé wọ́n gbéyàn sí wọn ní àyà bí ká ṣe orúkọ bẹ́ẹ̀ hàn tí àwọn parents máa fi dé o táwọn dáadé àti wọ́n ní máa fi dé bí ká ṣe bẹ́ẹ̀ so yan ẹni agbésíláyà for some like minutes to hours ní dáadé dé àti dáadé máa dé but mọ́mí náà ti wá around. Ok ṣé iyọ̀ tó ń gbé sí láyà ni dáadé orí fàṣẹ àsìkò ẹ̀ ti ẹ̀ ń bá mi. yes iyọ̀ tó ń gbé sí láyà yẹn but ìgbà tí dáadé náà máa dé pálọ̀ ló wà so ẹni tó bá gba kitchen wọlé kò tí lè rẹ ẹni tó wà ní pálọ̀ so dáadé wá sí pálọ̀ ó kí ní dáadé lọ directly so òun jẹ́ wà ní ìsàlẹ̀ so by the time táwọn máa fi wá sí ìsàlẹ̀ tó máa rí náà pé ìyẹn lọ́ fi wá sọ pé wọ́n ti ẹ̀ ń bá mu kó tó dé so ìkọ̀ ẹ̀kan tèmi jẹ́rìí fún gbogbo ẹ̀ bá ń tọ̀ sọ́nà ni pé ìjọ tí a gbé sí láyà so nǹkan tí mo rí sí ẹ̀bá mi yẹn nìyẹn pé iyọ̀ la gbé sí láyà àti dájú suggest pé o gbọ́dọ̀ sìn ní alẹ́ so sínkè. Sorry Christian ni daddy. Yeah, Christian. MOHBAD ńkọ́? Christian everybody wa. Okay. So daddy ní pé ká gbọ́dọ̀ sìn lálẹ́ ẹsẹ̀ so àwọn
àwọn ọ̀rẹ́ àtàwọn tájọ wá ń pé. Immediately tí dáàdì dé náà ti sọ pé ẹ gbọ́dọ̀ sin. wọ́n yìí dé tó lọ sókè tó wá sí sálẹ̀ wọ́n ti sọ pé wọ́n gbọ́dọ̀ sin lálẹ́. Ok. sin lálẹ́ kẹ́ àti lè sin bọ́ àti pé bàbá tí wọ́n jẹ ìyẹn fún àtẹ̀lé nǹkan tí wọ́n sọ ṣáà ni pé wọ́n gbọ́dọ̀ sin lálẹ́. àṣà gbogbo arrangement yẹn ó gbẹ láṣẹ lálẹ́ tí àwọn ambulance wá gbé ní alẹ́ ọjọ́ yẹn àdègbè lọ sí Kòròdú ní same night yẹn ọjọ́ kejì. àárọ̀ ọjọ́ kejì náà. ọjọ́ kejì lọ sin sí Kòròdú. so nǹkan tá à ń try láti trace ni kí ló lè responsible fún ikú yẹn but nǹkan tó sọ ń sìn kò tí ì suggest pé bóyá anybody ṣe nǹkan kan fún yàtọ̀ sí injury yẹn láti show and then treatment tó gbà bóyá tó react but àwọn other things tá tún gbọ́ táwọn èèyàn ń try láti blame other people fún bíi bóyá wọn láwọn kan wọn threat